Ìjọba ìpínlẹ̀ Kánò ti pàṣẹ kí ìwádìí wáyé lórí ikú Aishatu Umar. Ìjọba ìpínlẹ̀ Kánò ti pàṣẹ kí ìwádìí wáyé lórí ikú tó pa ìyàwó ilé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Aishatu Umar lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn ikú rẹ̀ kan ilé ìwòsàn Abubakar Umar tó wà ní ìpínlẹ̀ náà. Ìjọba ìbílẹ̀ Kánò sọ èyí di mímọ̀ láti ẹnu agbẹnusọ wọn Samira Sulaiman. Nínú rẹ̀ ni wọ́n ti kọ pé àwọn bá ẹbí Aishatu Umar kẹ́dùn. Ìwádìí ìjìnlẹ̀ yóò wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà. Ilé ìwòsàn Abubakar Umar yóò ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́. Ọ̀rọ̀ náà tẹ̀síwájú pé àwọn kò ní fi igbá kan bọ̀kan nínú ìwádìí náà. Ẹ̀mí àwọn èèyàn ṣe pàtàkì. Àwọn yóò rí dájú pé ilé ìwòsàn náà fojú winá òfin bí wọ́n bá fi lè jẹ̀bi ẹ̀sùn náà. Èyí jẹyọ lẹ́yìn tí àwọn ẹbí Aishatu Umar fi ẹ̀sùn kan ilé ìwòsàn náà pé wọ́n dàgúnlá nígbà tí wọ́n ṣiṣẹ́ abẹ fún obìnrin náà. Èyí mú kí inú bẹ̀rẹ̀ sí ní run tí ó sì ń padà lọ sí ilé ìwòsàn náà. Oògùn inú rírun ni wọ́n fún odidi oṣù 4 gbáko láì ṣe àyẹ̀wò ohun tó ṣe okùnfà inú rírun náà. Lẹ́yìn oṣù 4 ni wọ́n tó ṣe àyẹ̀wò fíní inú rẹ̀ tí wọ́n sì bá àlùmọ́gàjì nínú rẹ̀ hàn. Èyí já sí pé wọ́n gbàgbé àlùmọ́gàjì sínú obìnrin náà nígbà tí wọ́n ṣiṣẹ́ abẹ náà lóṣù 4 sẹ́yìn. Wọ́n dájọ́ iṣẹ́ abẹ mìíràn tí wọn yóò fi yọ àmọ́ Aishatu kú kó tó di ọjọ́ náà. Àwọn ẹbí rẹ̀ fi ẹ̀sùn kan ilé ìwòsàn Abubakar Umar pé wọn kò ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ wọn. Wọ́n fi àìbìkítà wọn pa Aishatu. Ọmọ 5 ni Aishatu fi sílẹ̀ sáyé lọ. Ìròyìn jákèjádò.